Ẹ káàbọ̀ sórí ètò Ògbónútán reality show láti agboolé Ògbónútán Media Studio. Nílùú Gìntì náà la sọlẹ̀ sí ní Noble Professional Estate nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi kálọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ọkọ mi láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a fi débi tá a dé yìí, torí wípé ìhà yìí láàforí ètò yìí láàforí rẹ̀ sọ sí. Bẹ́ẹ̀ sì ni ó wù wá ká sọ gbogbo ẹ̀tọ́ sórí ẹ̀ lẹ́ẹ̀kan náà, kẹ́ ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa wo ètò náà lọ. Èmi á mọ̀ sọ pé ní ìjà ò bá ní pèrè ẹ̀ lọ́kùnrin. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò mọ̀ sọ wípé àgbélẹ̀rọ nìtọ̀ yìí kò ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí ò ṣe é mọ̀ sọ. Ìwọ òrírí ló mọ̀ sọ. Mo sì gbàládùá wípé aburú ò ní ṣẹlẹ̀ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ farabalẹ̀ kẹ́ máa bá wa kálọ. Olúwaṣeun ọmọ Àkànjí lórúkọ tèmi ń jẹ́. Ṣé ẹ gbàgbé wípé arákùnrin topátopá tí ń bọ́mọbìnrin yìí lájọṣepọ̀, arákùnrin yìí ti kú o. Mọ́gùn lárákùnrin ìlú bó sì ti lù ú tọ́ ló mọ̀ wípé òun lu mọ́gùn, tó ń sọ fún Fèyísọ́lá wípé ó dàbí pọ́kọ rẹ̀ ti fi nǹkan sí ẹ lára. Òun náà lógun nǹkan agbára tiẹ̀, ẹ mọ̀ wò pé èèyàn tí mọ̀ ń topá tí mọ̀ ń tosẹ̀ ṣé kò lóògùn ni. Ó mọ̀ ṣe o. Ayé ò ní mú yín, kò ní jọ mú wa ní láṣẹ Èdùmàrè. Ẹni táyé bá fẹ́ mú wọn kì í mọ̀ ọ́n ṣe, àìmọ̀ ọ́n ṣe ò ní tọ́ sí wa lágbára lọ́wọ́ Elédùmarè. Òun náà gbìyànjú, ó bá kú wòyá ìjà, àmọ́ àgbọ́n bẹ́ẹ̀ ń ti ń sọ ni. Ọmọkùnrin náà gbìyànjú, ó ṣe gbogbo ẹ̀, àmọ́ ikú padà pa náà ni. Bí Fèyísọ́lá ti kúrò nínú ilé, ọmọkùnrin tí ń sá lọ pẹ̀lú ẹ̀rù, bàbá ló kàn gbòǹgbò. Ó ní wípé tójú rẹ̀ ti wá já. Ó ti rí nǹkan tó ń wá ń jẹ akọ súnjì iṣu ewùrà. Ó ti fìrìn àgbèrè, ó ti fi pọmọ ọlọ́mọ, òun náà lójú kò mọ́ ò lọ. Wọ́n padà sílé o. Ọ̀rẹ́ bàbá kan náà tó wà ní Fèyísọ́lá tó ń bá lájọṣepọ̀ láti ilẹ̀. Torí bàbá ò tí ì lè ṣe dáadáa náà. Bí kẹ́sẹ̀ kan dákú náà ni. Ìyẹn náà ti wà nínú ìdùbúlẹ̀ àìsàn o. Bí ó kú, bí ó là, bí ó yè ni. Bàbá sì ti change orúkọ ilé tó wà ń bẹ̀ sí orúkọ Fèyísọ́lá nítorí àwọn ọmọ méjì tí Fèyísọ́lá bí fún bàbá. Ẹ wá mọ̀ gbọ́. Ṣé bàbá mọ̀ wípé ọmọ òun Àṣìṣì ló ní ọmọ tíyàwó òun bí fóun? Ibi náà lẹ́ẹ̀tì mọ̀. Bóyá bàbá ò mọ̀, ìbílẹ̀ lẹ́ẹ̀tì mọ̀. Kí ló wá dé tó jẹ́ wípé topátopá ló lu mọ́gùn? Tọ́mọ bàbá ò lu mọ́gùn. Kí ló dé tó jẹ́ wípé ọ̀rẹ́ bàbá ló lu mọ́gùn? Ọmọ bàbá ò lu mọ́gùn. Ẹ jókòó dáadáa, áyànnà náà rẹ̀ fún yín. Kí n tó lọ jìnnà, ẹ má gbàgbé o pé ilé-iṣẹ́ Olúwaṣeun Apps, ilé-iṣẹ́ tó rí sí ewé àti egbò tó fi ń ṣe ìwòsàn ọmọ aráyé. Ìwọ ní diabetes ni, ovarian cyst ni, ohun ojú olú àfọmọ ni, ìwọ ní stroke ni, ojú ló ń wọ́rì tiẹ̀ ni, ìbàdí rẹ ló ń ru ọ́ ni. Kàn sí ilé-iṣẹ́ Olúwaṣeun Apps Limited. Ibẹ̀ ni wọ́n gúnlẹ̀ sí tó bá àmì Èdùmàrè tó sì ń fún wọn ṣe. Bá a ṣe ń bọ́rọ̀ wa lọ, ọ̀rẹ́ bàbá ti sick, ó ti wà nínú ìdùbúlẹ̀ àìsàn. Kí ló wá dé tínú rẹ̀ wá ń tóbi? Ó pẹ́ díẹ̀ kò lè tọ̀. Prostate enlargement ni wọ́n ti ẹ̀ pé wọ́n ti ń kiri káàkiri pé ṣètò ti mú un. Nígbà tó yá kò lè yàgbẹ́ mọ́, bàbá lọ ń kọ́ ọ̀rẹ́ rẹ̀. Fèyísọ́lá ti mọ̀ wípé ọ̀rẹ́ bàbá ti lu nǹkan lára àwọn ni. Ó wá lọ ń bọ́ ọmọ bàbá lájọṣepọ̀ dáadáa. Kò kọ̀ fún mọ́. Ẹni àǹgù, ó rí pé kò ṣẹlẹ̀ sọmọ bàbá. Bàbá mọ̀ pé nìkan ti ń báyàwó òun lájọṣepọ̀. Ìyún ló fà á. Àmọ́ kò mọ ẹni tó jẹ́. Ó tún fi dọ́gbọ́n kìíní yẹn sí lára. Ó rí pé nìkan kan ò kú. Ó rí pé nǹkan kan ò ṣẹlẹ̀. Bàbá ò fẹ́ bá lájọṣepọ̀ torí wò wípé kìíní ọ̀hún sì wà lára rẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín jẹ. Bàbá ń sá fún Fèyísọ́lá.
Fèyísára wá wò pé tí wọ́n bá ń sá fún mi ọmọ rẹ̀ ò lè sá fún mi. Wọ́n ń bọ́ ọmọ bàbá lájọṣepọ̀ lọ́sàn-án lóru ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà ni ó máa ń lọ bọ́ ọmọ bàbá tí a ní kí ló ṣẹlẹ̀, a ní ara òun wà lọ́nà ni wọ́n á bọ̀ òun lájọṣepọ̀ bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Nígbà tó pẹ́ díẹ̀ tí ara ọ̀rẹ́ bàbá ò yá gidi gan tó fẹ́ lè dojú ikú, wọ́n gbé travel, kò lè tọ̀ kò lè yàgbẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Alẹ́ ẹjọ́ tí wọ́n gbé travel ní ọ̀rẹ́ bàbá ló sílẹ̀ bóra o, ló papòdà. Nígbà tó kú wọ́n pe bàbá pé ọ̀rẹ́ rẹ̀ kú, ó ní pé ìlú náà máa sín sí o. Bàbá sọ fún Fèyísára wípé ọ̀rẹ́ òun ti kú o, òun fẹ́ lọ wò. Fèyísára bá pariwo, ó ní o ti pọ̀rẹ́ rẹ̀. Mo pọ̀rẹ́ mi bíi ti báwo? Ó ní o ti pa. Ó ní ọkùnrin mélòó gan ló fẹ́ pa nítorí tèmi? Ó ní ọkọ topátopá. Bàbá àgbàyà ni ọ́. Ó mọ̀ nǹkan ọmọ kékeré ni mí ò fẹ́ mi. Ó ní ọdún méjì ló ò fún mi lájọṣepọ̀, ṣó ní kí n máa wò ni? Àbí mi ni mo kó bá yín kẹ́ má lè bóbìnrin lájọṣepọ̀ ni? Ó ní Fèyísára kí ló ń sọ lẹ́nu? Ọ̀rẹ́ mi bíi ti báwo? Ẹ mọ̀ pé ọ̀rẹ́ yín bá mi lájọṣepọ̀, ẹ mọ̀ lẹ ṣe pa. Ó ní ọ̀rẹ́ mi wò. Láà. Ó ń bẹ lájọṣepọ̀. Ìgbà tó ń sìnkì ló tó sọ fún mi. Ẹ̀rọ kíní náà rèé. Pé mo ti ẹ̀wọ́ wò wípé bóyá tí n bá bẹ lájọṣepọ̀, tó bá ní kí n bá ẹ lájọṣepọ̀ tipátipá, pé mo fi nǹkan sí ẹ lára, yín sì bọ lájọṣepọ̀, mo mọ̀ pé mu ẹ̀rọ rẹ̀. Abájọ níjọ́ tí mo lọ kọ́ lọ́rẹ́ mi sọ fún mi bí eré gbogbo tí ẹ̀ bá lu mọ́gùn kí ni èyí ó lò sí? Mo ní wọn ò lú rí dé pé wọ́n mọ tí èyí ó lò sí. Fèyísára èèyàn mélòó ló fẹ́ lọ sọ́run ààrẹ mọ́bọ̀ nípa àrìn òkúrin ẹ̀ yìí? Bàbá èèyàn mélòó ni wọn náà fẹ́ pa torí pé mò ń fẹ́, torí pé mo gbà láti fẹ́. Èmi ò ní sọ̀rọ̀ kan o, àmọ́ mo ṣe wà yìí gbogbo ayé máa mọ̀ pé ìlẹ̀ pọ̀ rẹ yín lẹ́yìn náà ni kò ní dọ̀la. Bí mo ṣe ní kí n máa lọ báyìí àwọn ìkan fà mí tẹ́yìn ni ó fìdí mi janlẹ̀. Ó ní kí ló fẹ́ lọ sọ fún wọn? Wíwọ́ ọ̀rẹ́ mi ń bẹ lájọṣepọ̀ àbí? Ó lọ́rẹ́ mi tó yẹ kí n bá jà ti kú. Ó ní mi ò sì ní fọwọ́ mi lé ẹ lọ. Ó ní àmọ́ ayé rẹ̀ ò ní rí bákan náà mọ̀ sí. Fèyísára ṣé bí torí kan tó fẹ́ ṣe náà fi ní pé kí n lọ change orúkọ sórúkọ ẹ̀, ó sì ti change rẹ̀. Fèyísára ó sunkún onírẹ̀yìn rẹ̀. Fèyísára fèsì bàbá padà pé èmi ò ní sunkún o, ìwọ gan ló máa sunkún. Ìwọ ló máa sunkún tó lójú ẹkún rẹ̀ sì sún létílé tó sun tó onírẹ̀yìn rẹ̀. Ìwọ bàbá òfò bàbá òṣì yìí ṣé mọ̀ pé mo bẹ̀yìn dọ́kì náà tẹ́ fẹ́ fẹ́ mi? Mo dìdí wàá bá yín nínú ilé ni, tẹ́ bá gbàgbé mi ò gbàgbé. Mo ní dájú mi pé ẹ fẹ́ fẹ́ mi. Wọ́n ní wọ́n jẹ mí lówó, mo ní ẹ jẹ́ kí n lọ ṣiṣẹ́ owó yín. Ó wù mí kí n kàwé kí n jíyàn láyé. Ẹ jẹ́ lọ ṣiṣẹ́ owó yín kí n lè wá san owó yín fún yín. Mo ní màá tún san èlé orí ẹ̀. Ẹ má da àrìn àjò ayé mi rú. Nígbà tẹ́ fẹ́ mi ọmọ ọdún mélòó ni mí? Mi mà tí ì kọ́ ọmọ 20 ọdún. Mo mà ṣetán mà ní school mà ní. Kódà mi mà ní wàhẹ́ẹ̀kì. Ilé yín mo mà sí ní wàhẹ́ẹ̀kì. Bàbá mi sì gbogbo ọdún mo fi bímọ àkọ́kọ́ fún yín o. Ẹ wá ń sọ̀rọ̀ àtúnṣe bí mo ṣe ń sọ̀rọ̀ lèbí gbé mi. Èbí gbé mi mo sáré lọ bì. Mo wò pé oyún. Bàbá bá bẹ̀rẹ̀ sí ń kọrin. Pékélé ó ti lóyún ẹ̀sìn o. Onítẹ̀ ẹ bá pariwo tí ògbà yìí bá mọ̀ gbogbo ìkọ̀kọ̀ ṣẹ̀ láàrin mi àti yín, èmi ni màá pa yín. Ó ní ò lè pa mí, ìyá rẹ ló máa pa. Ìwọ ọmọ òfò ọmọ àdánù yìí. Mo ní bàbá ẹ̀yin kankan lẹ máa kú. Bàbá òṣì bàbá òfò yìí olórí burúkú bàbá. Mo ti lóyún fún ẹni tí mo fẹ́ lóyún fún. Ẹni tí mo jẹ lóyún fún ló lọ́mọ àkọ́kọ́ tí mo bí ló ní ẹ̀kejì ló tún lóyún inú mi. Ẹ lọ kú sí. Ó ní ọ̀rẹ́ mi ló lọ́mọ àkọ́kọ́ ó lẹ́ẹ̀kejì ó lóyún inú rẹ̀. Àwọn ọmọ tó jọ mí bí ìmú mi wọ́n lè jọ yín torí ẹ̀jẹ̀ yín náà ni. Ẹ̀jẹ̀ mi náà ni. Wá sọ̀kọ́ tó tún sọ yẹn wá sọ ní ìsìn ẹ̀yìn kọ́ lẹ̀ sùn tóyún. Bá sáré pera mi padà. Mo wò wípé
kí n má tí ì jálẹ̀ fún bàbá yìí torí wípé òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣèrè sà gbogbo èrò ọkàn mi ni pé kí n rí ọwọ́ kí n fún bàbá yìí lọ́rùn kó kú dànù wọ́n ní bàbá ní àbọ̀ wá bá lọ̀rọ̀ ẹ̀ jẹ́ ń lọ sin olórí burúkú yẹn ná àkùtùkùn rẹ̀ ló gbọ̀n ọ̀run tí n bá ti wá sí tán ń padà bọ̀ wá báyìí oníranú ọmọ kékeré mo mọ̀ kí n tó dé wà sí kẹ́rù wá sọ pé òun kú òun lé o wọn ò sì bí ọ̀dà Fèyísará tí ń bá kú ò lọ́bì kankan o ò sì lè pa mí oníranú ọmọ kékeré bàbá bọ́ọ̀tà ń tilẹ̀kùn tó wà sí bọ́ọ̀tà tán mo bá bọ́ sínú ilé mo sunkún mi ò rí èèyàn pé Fèyísará ó ti lóyún ó ti wá dáa báyìí kò sẹ́ni tí ó mọ̀ lọ́kàn ara mi pàṣísì ló lóyún mi nílò àti máa sọ pé ta ló lóyún ta ni ò lóyún àṣìṣì ló lóyún inú mi torí pé ọ̀rẹ́ bàbá lélẹ̀ tó mọ lu rọ́bà dáàbò bò tó ṣe wá lu kúdẹ̀ tó lu kò yé mi o àbí bàbá ló lóyún bàbá tí ẹ kọ́ bà wọlé òun ilé mò ń ṣe nǹkan tí mò ń ṣe lọ ìgbà táṣìṣì dé wá bá mi ó ní Fèyísará mo ní kó wá àṣìṣì mo ti lóyún ó lóun ṣeun mo lóun ṣe mi ti báwo láìdí ẹ̀kọ́ ló lóyún ìwọ ló lóyún ó náà mọ̀ mo ní wá sọ pé lóun ṣeun ó ní oníṣẹ́ ọmọ méjì lòún fẹ́ bí láyé òun ìwọ ọkùnrin ò máa lọ́rọ̀ ọgbọ́n o wò fún mi lówó mo fẹ́ lọ ṣẹ́ kí ni wo tí nǹkan bá ṣoyún inú ẹ̀ orógo ṣẹ́ kí ni tóun bá ti ẹ̀ wáyé tóun ò ní láàárín tóun ò lápọ̀ tí ẹ̀ bá ti fẹ́ pé báyé òun jẹ́ yìí òun dépò ń rọmọ bí ó tètè fún ẹ lógún tí ẹ̀ bá kú káwọn máa jayé orí àwọn olókù oníjayé orí yìí kí bàbá ẹ̀ kú ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan àǹtí ṣeun gbogbo kó lọ́kàn mo kí bàbá wọn lẹ́nu kankan ó yẹ sí nǹkan tó fẹ́ ṣe àjẹbẹ́ àbákẹ́ òfin fọjọ́ lọ́jọ́ lọ ni mo bá gbèrò mo lọ bá yà mí mo explain fún wọn pé mo ti lóyún o wọ́n ní ta ló lóyún ṣàṣìṣì ni àbí tọpátọpá àbọ̀ rẹ̀ bàbá àmọ́ kí bàbá kó ló lóyún mo láṣìṣì ló lóyún mo dẹ̀ fẹ́ fílẹ̀ ni nígbà tó rí ire ò burú ó sì fílẹ̀ ó ní mo máa fílẹ̀ ni mẹ́tàlá bàbá ò tó ọwọ́ tẹ̀yìn go òwò ẹni kí n má fílẹ̀ àti ṣeun bí n bá ti ń wo mọ́mì mi inú mi kì í dùn torí àwọn ló tì mí sí nǹkan tí mo wà nú ẹ̀ èmi ló yé ó lè má yé yín àǹtí ṣeun èèyàn kì í sọ pé nù yé èèyàn bí èèyàn ni tí n bá ti ń wo ìyá mi inú máa ń bí mi ni àsọdún wípé abiyamọ máa ń dúró tọ ọmọ ẹ̀ ni àmọ́ wọn ò dúró mo sọ fún wọn tán mo rí àwọn ọmọ mi mo kí wọn mo rí slippers kan lẹ́sẹ̀ wọn ta ló ra slippers fún yín ẹni bọ̀dá àṣìṣì mo ní bọ̀dá àṣìṣì àbí dáàdì mo ní káwọn kan ní bọ̀dá àṣìṣì mi call him daddy okay daddy ìyá mi wọlé wá bá mi ó ní Fèyísará ọkọ mi ó lè foyún ilẹ̀ bàbá yìí sì wà láyé mo ní bóyá kẹ́ lọ pa bàbá o àbí kẹ́ lọ fẹ́ bàbá ó ti wáyé pé ìyẹn ti wà fẹ́ bàbá yẹn káwọn tí wàá máa jọrọ yẹn ṣé kò pé lú ọjọ́ òní mo lè ti di dókítà àbí lọ́ọ̀yà àbí judges àbí èèyàn ńlá kan láyé kódà kí n má jẹ yẹn kókó má jẹ yẹn ńlá gan òun á mọ̀ pé òun á lè tọ́jú yín òun ò ní bẹ́ẹ̀ wọ́n ṣe fẹ́ má rí nísìnyí àmọ́ ẹ fẹ́ máa gbélé ọ̀fẹ́ ẹ fẹ́ lọ sùn ẹ̀gbẹ́ títì ẹ dẹ̀ fẹ́ mi dígoro mo ti lóyún o mi sì ní ṣe bákùnrin wájú wọn tèmi gbé báàgì mi mo kọrí sílé mo délé mo jẹun ìgbà tó jọ́ kẹta bàbá dé wọ́n lọ sin ọ̀rẹ́ wọn gbàgbé lọ sábúlé ìgbà tó ń dé wọ́n wọlé wá bí bá ti fẹ́ kọjá màmá wọlé lẹ̀ àbí tẹ́mọ́gùn lẹ̀ fún mi ẹ bá tẹ́mọ́gùn lẹ̀ fún mi ẹ máa pẹ́ ara yín lẹ́ máa fi ṣe ẹ wo aṣọ ara yín á ya pẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ẹ wà sunkún wọ́n ní aṣọ ara wọn á ya pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ àwọn máa sunkún ìgbà tó rí àwọn kùnrin ìṣẹ̀ṣẹ̀ àwọn sunkún òṣèlú tó lè kú táwọn lè sunkún kí ló ká àwọn bẹ̀ ní bàbá olóògùn kà bàbá olóògùn oró àǹtí ṣeun màjọ àbá bẹ̀rẹ̀ sí ń já àánú ilé wọn ò ní fowó oúnjẹ lẹ̀ tó bá ti lọ tán màá ṣó gbólé màá jí owó wọn bẹ́ẹ̀ ni tó bá fowó rán mi sí bàbá máa nà mí ní fún ilé wa ń gbóná bíi búrẹ́dì mọ́ bàbá yẹn lára
bàbá rú wa ni ìgbòdì ẹ̀kọ́ náà ìjọ kan bàbá travel wọn lọ sí ìlú oyún sì wà lára mi o pé oyún inú mi ti ń yọ bàbá travel mi àtọwọ́ ẹ̀ sì jọ ń ṣe pàṣípàṣì bẹ́ẹ̀ ìgbà míì gbọ́sẹ̀ gbọ́n mi ní sùn yàrá pẹ̀lú bàbá yàrá ọjọ́ ọmọ ẹni màá sùn wọn ni mo bí tí mo sùn wọn máa kò mí mà ní mi ní dá wọn lóhùn àti kó bàtà mi wọlé bó bá dára ọjọ́ keje ni màá jí wọlé bó ló lọ sùn mo dọ̀bì kan ni mo lọ sùn tẹ́ni tó lóyún tó wà nù mí mo ń ṣe nìyẹn máa ṣe mo ní pé tó bá ti bí ìwọ̀dà ìwọ ló mọ́ gùn rúlẹ̀ fún mi àríkó mi ara ẹ̀ já rẹ̀ á gbẹ nígbà tó bá mẹ́rin tó bá pa nẹ́ẹ̀sì ayé ò fọkàn sọ́dọ̀ àṣìṣì àǹtí Ṣeun bàbá ti travel lẹ́yìn ìjọ mẹ́ta bàbá dé wọ́n gbé kinní ọ̀hún dé ọmọ náà ò lè ju ọmọ 17 years lọ ọba níyàwó àwọn tuntun aládùúgbò bá ń ké wọn bó ṣe gbé dé kán tó lọ mo rí pé yàrá kan nínú àwọn yàrá yẹn tó kọ́ọ̀rù sí yẹn àwa ti fi yàrá rẹ́ǹtì bàtà bàbá ti yá bàbá lé àwọn kan lọ pé àwọn ò fẹ́ wà láwọn ò fẹ́ rònú lé àwọn nígbà tára wọn ti yá lórí ìgbà tára wọn ò yá èmi àtàsí àfilé rẹ́ǹtì so wọ́n wá dé bàbá tẹ̀ ti yàrá kan bẹ̀ wọ́n ti tún ṣe wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe é ní gidi wọ́n kùn wọ́n ṣe gbogbo tí bàbá fẹ́ ṣe sí ọláyé wọn nìyẹn wọ́n bá ń bó kinní ọ̀hún jẹ́ ọmọ 17 ọmọ yóò ju 17 years lọ náà bá ṣe ẹ má ní ìyàwó ó má ṣe mẹ́ẹ̀mẹ́ ìyàwó àǹtí Ṣeun ìyàwó ó káàbọ̀ wọ́n gbé sínú ilé mi ò rí tí wọ́n rò yàrá ibẹ̀ ni bàbá ń sùn bàbá òun á sùn yàrá irú màá padà tọ̀dọ̀ mi mọ́ yàrá ibẹ̀ ni wọ́n sùn èmi náà ò dẹ̀ rí tí wọ́n rò mọ́ màá jí màá dáná màá jẹun màá jáde ṣọ́ọ̀bù tí mò ń lò bàbá ní kí n kúrò ní ṣọ́ọ̀bù pé bí a kí n dá sí méjì ìyàwó òun onídìrí ni òun náà fẹ́ máa lo ṣọ́ọ̀bù kájọ máa lò àbí kí n fi ṣọ́ọ̀bù lẹ̀ fún wọn mo ní 13 yín wọn bí dá tó máa gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi wọn tí ì bí dá 13 ẹ̀wọ̀n bí dá àwọn tó bá yà wá gbóyún ọmọ àlè lọ síbi tó ti gbóyún wá mo ní ìwọ ló lóyún wá sọ́ńtà tó bàbá mi lájọṣepọ̀ ìwọ ló lóyún àmọ́ bá a ṣe ń jà yìí o tí àwọn ẹbí ìbá náà fẹ́ dá sí pé ẹni kú kìíní kan bí abẹ́ àwọn ọmọ wọn àwọn àgbẹ̀ má bàa mi léyàwó mi lọ o tí mo fẹjọ́ ẹ̀sùn yìí mo wá rojọ́ fún yín àmọ́ bàbá ò bá mi sọ̀rọ̀ wọ́n bá mi jà àǹtí Ṣeun mo ṣe wà ń bẹ́ẹ̀ nìyẹn ọjọ́ tí màá lọ bímọ mo bímọ lọ hospital bàbá ló wá gbà mí lọ hospital àwọn náà gbà kejì ọmọ àwọn náà sì kejì ọmọ àwọn náà kíkó ewu ọmọ ọjọ́ kejì bàbá ṣe kó mọ ọmọ wọn fọmọ lórúkọ ọmọkùnrin náà tó ní ọmọ wọn á jẹ ọmọkùnrin 3 àjẹjọ ń gbégbé ẹyẹ wa bàbá wọn tọ́jú mi wọn mímí wá wọn á ṣe ọlọ́mọ wọn ṣe gbogbo ẹ̀ àṣìṣe náà ṣe wọn bàtà gbára ẹ̀ gbé fún mi o tí wọn bàbá ti fún mi lówó oúnjẹ ó máa fún mi lówó oúnjẹ ó máa tọ́jú mi kódà àṣìṣe sì ń tẹ̀lé ó tẹ̀tẹ̀ tí wàá change ó ti ṣe mọ́tò báyìí lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀ kan tó iṣẹ́ pẹ̀lú àwọn Guinness gbà yẹn ó dẹ̀ máa ń lọ ìgbà míì ó lè lọ fẹ́sẹ̀ ẹ̀kọ́ tó bá dé báyìí tó bá mówó dé ó máa fún mi lówó owó tó ń mú délé léyìí o pé kí n gbà gbogbo ọgbà yẹn àjọ ṣe nìyẹn àti Ṣeun títí ọmọ mi yẹn pọ́dún kan nígbà tó pọ́dún kan àbá ní ojú ẹ̀ lọ ṣe family plan kò má tún lọ lóyún ẹ̀sìn nìkan rẹ̀ torí ilé ọmọ àlè tó gbó báyìí ṣé wàá rí ọmọ tí mo wá bí tí wọ́n bá pọ̀ ó yẹ kí bàbá pọ̀ ọmọ lẹ́nu ìyàwó yẹn sì wà nílé náà màmú àti bàbá ti jọ ní problem o ṣe bí èmi lè sọ pé mo èmi lè pè lájá ajá níjájú lọmọ yìí kò wá ń ṣe Yorùbá àwọn sáìdì ìgbìrà yẹn kíní kan kò ṣe Yorùbá kò gbọ́ wá kí n pa ẹ́ gbogbo àwọn Haúsá àwọn gbogbo pátápátá tó gba Haúsá onílẹ̀ Haúsá ló gbé dàgbà gbogbo Haúsá yẹn báyìí wọ́n ń kú mọ́lẹ̀ ni lẹ́yìn kúlẹ̀ wọ́n ń kú mọ́lẹ̀ ni nígbà tó wá lóyún ẹ̀yìn ọdún kan tèmi ti ó yẹ kó mo ti bímọ ọmọ yẹn ti pé bí àbí oṣù 6 tàbí ó wá lóyún nígbà tó lóyún ẹ máa kú ìyàwó yín máa ti lóyún láàrin bàbá tí mo káwọn kọ́ láwọn lọ́mọ bọ́ ọmọ mi yẹn ó jọ bàbá bí ni pé bàbá ló pọ̀ lẹ́nu ni gbogbo àwọn ọmọ mi ṣe jọ wọ́n nìyẹn ẹ má gbàgbé àṣìṣe ló lọ́mọ tó wà lọ́wọ́ mi ìyàwó yín máa ti lóyún ẹ pẹ̀lẹ́ o àkíní kan ní oyún oníwo tó ti lóyún ó máa gbé lọ síbi tó ti gbé wá ni ó máa gbé lọ bẹ̀ ni ó máa ṣe kíní kan ni ọ̀rẹ́ ṣà ń lọ pé àwọn fámìlì gẹ̀ yẹn wá àwọn fámìlì gẹ̀ yẹn náà wá síbẹ̀ wọ́n ní kí wọ́n fẹ́ ṣe sí báyìí àbá lóhùn ògbọ́n máa lé o ibi tó bá ti gbé oyún wá ibẹ̀ ni kó gbóyún lọ o àwọn ò gbóyún lọ́wọ́ ẹ̀ o kíní kan wọ́n ṣàyàn sọ gbogbo ẹ̀ àbá ò gbóyún lọ́wọ́ ẹ̀ o wọ́n ní kó gbóyún lọ bọ̀tọ́ máa ń dẹ́kun pé àbá bí àbúkọ̀ tó ń fẹ́ òun ló fún lóyún tó ń ta bí àwọn mẹ̀tì yẹn òun ló fún lóyún
ó ṣàpàdà kó lọ bá mètí yẹn o so ó kọ́kọ́ wà nílé wa títí lórí ẹ̀fí pé bí oṣù mẹ́fà sọ́wọ́ mi pọ́dún kan ìgbà tó pẹ́ jẹ́ ó kó lọ bá mètí ó kó nílé wa ó kó lọ bẹ̀ tí wọ́n bá ṣe wá dé kí n ti kọ́ ìyàwó yín kọ́ ẹ lọ bá ìyàwó yìí gbogbo táìmù yìí àwọn wàhálà yẹn ó ti wá dé pé bàbá yẹn máa ó ti jẹ́ kí wọ́n rú sickness wọn ti wá padà pé wọn ò lè jẹ wọn ò lè mú gbogbo àgbà wọn tó bá ti jẹ́ ẹ̀rọ èyí sára ó tiẹ̀ ní kó wá wò mí kí ní kan mo ní kí ni wá wò yín fún kí ló ṣẹlẹ̀ torí mi ti kúrò ní oúnjẹ àrùn àpàlọ̀ tó ń lò èmi ti kúrò níbẹ̀ yàrá tí lédi yẹn ti kúrò èmi ti bọ́ sínú ẹ̀bẹ̀ ibẹ̀ ni mo ní gbé pẹ̀lú ọmọ mi mo ní kí wá wò yín fún ọmọ àti wá fọmọ àlè wá wò yín fún kì í ṣe bí ó kú lè jẹ́ mi mo ní ọmọ ló jọ mí ọmọ mi ò jọ yín ọmọ mi ò jọ yín Físára kò dáa tó o máa lọ bẹ bá ti sóúnjẹ àgbègbè fún wọn wọn máa jẹ ìbá wọn sún wọn lé àgbéjẹ fún wọn máa jẹ mo ní ẹ jẹ́ pé ìyàwó yín tó lọ kán máa bọ̀ wá bá yín kẹjọ máa gbé ẹ pé ìyàwó yín tó lọ kán bọ̀ wá yín kẹjọ máa gbé o wọn ní ìyàwó àwọn tó lọ yẹn àwọn ò fẹ́ gbà padà mọ́ wọn ní àwọn ọmọ yẹn ti ní kókó má padà wá tọ́lẹ̀ tó padà wá bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn ọkùnrin kan tó yẹn máa ń yàrá sí bàbá àwọn ọlọ́pàá ló wọ̀n nìkan àyẹ̀dẹ̀ sí bàbá tẹ́ bá rántí ní sítórì tí mo sọ lọ èèyàn tí ò bá gbọ́ dáadáa kò ní mú ọtí nǹkan tí mò ń sọ yìí so àwọn fẹ́ pọ̀ padà mo fi sára tójú mi ìgbà mi ò ló kù fún mi ní ìsìn fún lóúnjẹ lásìkò ṣé bá a ṣe mo fẹ́ bá a sùn ní ìsìn ni ọmọ tó lóyún ẹ̀ náà wọn ò rí bá wí fi sára mo ti mọ̀ ní ìsìn fi sára jọ ìyá mi ìjọ nítorí Ọlọ́run fi sára ṣe gbà màá fún bàbá lóúnjẹ màá fún wọn lóúnjẹ ọ̀dẹ́nà àṣìṣe náà ó ti serious gan débi pé òun náà gan ti ń drive òun náà ti ń ṣe ó ti serious pẹ̀lú iṣẹ́ tó ń ṣe tó bá ti yá mo wá sọ wípé kó fẹ́yàwó bàbá ní òkú yìí kó fẹ́yàwó pé mi ìfẹ́ wàhálà ó lóun ò fẹ́yàwó tó bá ti dó máa wọ yàrá mi àjọ máa jẹun gbà mí ìgọ̀sẹ̀ gan yàrá ẹ̀ máa wá tí màá ti wò tí ìlú àrà pé mi máa yọ sí wọn máa jáde wọ́n ti ṣeun wá ní ọjọ́ kan àṣìṣe wá sínú yàrá mi àjọ ń bára wa ṣeré ìfẹ́ bàbá wa wọlé bàbá ká wa wọ́n ká wa lórí ara wa báyìí bàbá kò fìdí jálẹ̀ ni wọ́n ní Sisi orí ìyàwó mi Sisi dìde ó yàrá ẹ̀ lọ ọjọ́ náà nínú òun bàjẹ́ fèsì sọ pé ọjọ́ náà nínú òun bàjẹ́ jù wípé òun ò kí tẹ́tẹ́lẹ̀ òun ò kí mind tó bá rí òun wá òkè tó bá rí òun kọ́ ó ní bọ́tí ó ṣe wá rí òun yẹn bí bàbá yẹn ṣe wọ́n jẹ́ kí ẹrù bá òun gan ẹrù bá òun pé bẹ́ẹ̀ wọ́n lè pariwo ó ta ní bàbá yẹn ṣe òun gan bàbá sunkún bàbá sun ẹkún kíkorò bàbá ní Àṣìṣì ìwọ lórí ìyàwó òun Àṣìṣì ó sì bẹ̀rù Ọlọ́run ó wá wọ gbogbo obìnrin káàkiri tán ó rí fi sáà ló ń bá alájọṣepọ̀ ó wá jáde Àṣìṣì jáde lórí tí mo dó sí mo fi òwòjú dìde mo jókòó sí ti bẹ́ẹ̀dì mi a ní fi ìsàrá ó sì ń fún mi léèwọ̀ jẹ ó ń fún mi léèwọ̀ jẹ ó ṣe fún mi léèwọ̀ jẹ ló ń fọmọ mi léèwọ̀ jẹ ó lẹ́sẹ̀ kan tí mo ṣe ẹ̀ nìyí tó bá ti àfẹ́ yàn lọ́wọ́ ló wá rí tó yàn lálẹ́ àbí òun ló sọ pé jẹ̀mí ló fi sára kò jẹ́ níbẹ̀ lórí mo ní pé wọ́n ti pọ̀ jù ó kó wọn ju wọn ó bọ́sítà mo lọ wẹ̀ pẹ̀lú mo dé padà mo wọnú ilé bá ti dìde ó ti lọ sí yàrá tiwọn nígbà tó di ọwọ́ ìdajì tí ilẹ̀ mọ́ ọkàn mi ò gbé mọ́ pẹ̀lú bàbá nínú yàrá wọn wàá yẹn jókòó mo wá ní bàbá mo ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún yín mo ní àwọn ọmọ mẹ́ta tí mo bí Àṣìṣì ló ní bàbá láwọn mọ̀ ìgbà olè báwo lẹ ṣe mọ̀ wọ́n láwọn mọ̀ wọ́n ní àná táwọn rí wa lórí táwọn rí Àṣìṣì lórí èmi àwọn tí mo rí pé ọmọ yẹn mẹ́tẹ̀ẹ̀ta
Azeez ló ní. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ mà ní o. Bàbá ní àwọn ọmọ wọn ti dáríjì wọn àti Azeez, àmọ́ àwọn sì ń sọ fún wọn àwọn ọmọ yẹn táwọn bá sì wà láyé o ọmọ àwọn ni. Àwọn ọmọ ló tó fẹ́ sọ wọn láwọn hádì ọ̀rọ̀ yẹn mọ́ra wọn. Ó sọ wípé ẹ̀jẹ̀ òun ló lọ́mọ, tóun bá lẹ́mọ́gùn lẹ̀ ẹ̀jẹ̀ òun ni ó lù ú. Ó lóun mọ̀ má fi mọ́gùn lẹ̀ mọ́ ni, òun wò pé ẹ̀jẹ̀ òun wo ló wà lè lu mọ́gùn lára ẹ̀. Ẹ̀mí ìwà sọ wọn bó kò ní sùúrù, ọmọ yìí má jẹ́ kó má fọ ara òun ṣe ra òun. Sí wàhálà àwọn òkúlẹ̀ ibẹ̀ lájọṣepọ̀ mọ́ nísìn, àwọn tọ́jú àwọn ni mo ti gbọ́. Bá kúrò bẹ́ẹ̀ mo wo yàrá mi lọ. Azeez ò wá lọ́jọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, àtòpọ̀sẹ̀ kan mo pa Azeez lójú tó wálé. Ó ní kò sí nǹkan kan, òun ò mójú tóun fẹ́ fi fèsì bàbá òun ni. Mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún àti nǹkan tí bàbá sọ. Ó ní òkè òun máa wálé, òun máa rí wọn. Bọ́tà Azeez dé, èmi àti lọ síwájú bàbá ẹ̀ akúnlẹ̀ àbẹ̀ wọn. Azeez jẹ́ kó yé bàbá ẹ̀ wípé kí bàbá tó fẹ́ mi rárá lòun ti ń fẹ́ mi. Ó sọ gbogbo ẹ̀ fún wọn. Ó lóun tẹ̀ fẹ́ sọ fún bàbá ìjọ náà, bàbá ò jẹ́ kóun sọ̀rọ̀. Ní òótọ́ ni ó kú fẹ́ sọ fún mi. Wọ́n nítorí ẹ̀ lòun ò ṣe fẹ́yàwó kankan. Ìfẹ́ tó ní sọ ìsára kọjá ìfẹ́ tí òun lè fẹ́ lórin mi. Lẹ́kọ̀ọ́ máa ṣe bóun ṣe káàkiri. Bàbá ní ò parọ́. Wọ́n sọ pé ọmọ tó máa gbé ògo òun ga. Wọ́n ní kì í sọ ọmọ tóun máa bí látara òun. Nígbà tóun ti fẹ́ ìsára, àtọ̀hún ò ṣiṣẹ́ ńgbà náà o, àtọ̀hún sàn o. Bàbá ní àtàwọn ò ṣiṣẹ́ àtọ̀hún sàn. Ó lóun fẹ́ wípé tó bá kó tó bá yá, òun mọ̀ pé yóò tasẹ̀ síta. Àmọ́ òun á mọ̀ pé lé ni yóò wá tasẹ̀ sí. Má ṣe o. Àfẹ́ dà. Kí o tó bọ̀ òun dé, ó ní ìméjì ẹ̀ṣẹ̀ mi o. Ẹ̀ṣẹ̀ mi o. Àmì tí wo ní bá mi gbọ́ pé ìyàwó tí mo fẹ́ ọmọ mi ló ń bímọ fún. Mo mọ̀ pé ìkọ́ ọmọ mi ni àwọn ọmọ tó bí. Mo mọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni torí kọ̀tọ́ ní kò ń ṣe ni. Mo táwọn yẹn wá ń jọ̀hún bó ṣe ń jọ̀hún yẹn, ẹ̀rù ń bà òun. Bí àbá táwọn tó sọ pé sàn, àbò ti wà òkè ni. Wọ́n sọ pé ọmọ tóun bá bí okó ara òun bí nígbà tó ń wò fóun, wọ́n ní kò lè ṣe nǹkan fáwọn. Wọ́n mọ ọmọ tí ẹlòmíì bá bí tí wọ́n á gbé fóun ni ó sọ mọ́. Pé àwọn ọmọ ọkọ òun yóò máa, àwọn ọmọ tóun bá bí wọ́n mọ̀ wà bí ọmọ àlè á mọ̀ wà bí ọmọ ọkọ. Ẹ̀gbọ́n ó ní nǹkan tó sọ, ó ní ó ti sọ nísìn, ó ti pẹ́. Má ṣe o. Ó lóun dáríjì yín, àmọ́ ẹ̀ lè fẹ́ra yín. Tóun bá kú gan fi sáré lọ wọ́ bí ọkùnrin míì fẹ́ ni. Azeez náà lọ wá obìnrin míì fẹ́ fi sáré lọ fẹ́ ọkọ, Azeez náà lọ fẹ́yàwó. Ìtẹ́jọ́ pípapọ̀ jẹ́ ọmọ ìjórúkọ mi lọ. Torí ayé ò gbọdọ̀ bàbá gbọ́rú ẹ̀. Bí bàbá ṣe ń sọ̀rọ̀ bàbá ń gbọ̀n. Wọ́n fẹ́ ṣubú Azeez ní má ṣubú ẹ̀ pẹ̀lú. Azeez òun ò ṣubú. Ó ṣe. Tó pátá rẹ̀ náà ní ti lọ́mọ tí ó gbẹ̀yìn ní. Ó ṣe. Azeez wọ yàrá rẹ̀ lọ pẹ̀lú omijé lójú. Èmi náà wọ yàrá mi lọ. Ìgbà tílẹ̀ sún mo gbóúnjẹ fún bàbá. Lẹ́yìn oṣù mẹ́ta ẹ̀, sickness bàbá ti worst gan. Azeez wọnú ilé wa. Ó lóun fẹ́ mú nǹkan. Ó sọ pé kí lè òun wá? Ó lóun wá nǹkan kan ni. Ẹ wá ń ṣe báyìí. Lọ bí iṣẹ́ ni. Ó ní òun gbé mọ́tò òun wà níbi ṣáìdì ọjọ́ tá ń bẹ̀ yẹn. Kí lè wá ṣe ń lé? Òun wá wo nǹkan ni. Bó ṣe jáde báyìí làwọn kan dé. Wọ́n láwọn béèrè bàbá. Mo ní wọ́n wà nílé pé ó rẹ̀ wọ́n díẹ̀, wọ́n rest. Wọ́n ní tọ́wọ́ làwọn lè rí. Mo ní kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún mi. Wọ́n ní Azeez ni o. Wọ́n ti rẹ̀ṣẹ̀ lọ sí hospital ó lásẹ̀ǹtì nígbà wo. Azeez tó dúró wá ní ìsìn olóhùn wá nǹkan ó ti lọ. Azeez lásẹ̀ǹtì o. Wọ́n ti rẹ̀ṣẹ̀ lọ sí hospital ó máa kú bó máa yè ni o. Àwọn ò lè sọ o. Azeez kẹ̀ ariwo tí mo pa pẹ̀lú gbé bàbá gbọ́nu ilé kí ló ṣẹlẹ̀ wọ́n Azeez lásẹ̀ǹtì. Bàbá ní ó lásẹ̀ǹtì. Azeez lásẹ̀ǹtì àti ṣeun.
nígbà tó máa fi dé hospital Azeez ti gbẹ́mìí mì. Bàbá líle tára bàbá ò yá yìí. Bàbá rèé tára bàbá ò yá yìí Azeez gbẹ́mìí mì. Wọ́n ní àwọn ẹgbẹ́ ẹ̀ ní pé kò ṣe kó bí ó bímọ kán lọ sin síbi kan. Bàbá ní rárá wọ́n má sin síbi kankan, ìlú ni kán máa gbé lọ, pé ìlú ni kán máa gbé Azeez lọ, kán lọ sí sílùú lẹ́gbẹ̀ẹ́ ibi tán sin ìyá ẹ̀ sí nìkan sóun náà sí ilé wọn tó wà nílùú. Wọ́n gbà Azeez lọ, ìlú ni wọ́n sin sí. Bàbá ní ká kọ́ àwọn ọmọ tóun bí fún tí Fèyísọ́lá bí fún kán kó ògbólógbò ọmọ lọ́wọ́ tó kọ́ àwọn ọmọdé bẹ́ẹ̀. Wọ́n ní káwọn ọmọ yẹn bu yèpẹ̀ sí pé òun làwọn ọmọ yẹn mọ̀ ní bàbá. Ọmọ yẹn bu yèpẹ̀ sí lára. Wọ́n wálé odidi oṣù 3. Àǹtí Ṣeun òun mọ̀ pé nǹkan kan ṣe òun. Lẹ́yìn ìgbà náà bàbá láwọn fẹ́ kúrò l'Ékòó, àwọn fẹ́ máa lọ gbèlú pé kò sí nǹkan fẹ́ ṣe ní Kétu mọ́, pé nǹkan táwọn ṣe náà ti tó jẹ́ káwọn máa lọ. Bàbá lọ, ìyàwó wọn tó kù nílé wọn, wọ́n bá sọ̀rọ̀, àwọn ẹ̀ bá sọ̀rọ̀, ó tẹ̀lé wọn lọ, wọ́n jọ lọ ń gbé nílùú. Ìyá Fèyísọ́lá wà ní Èkó pẹ̀lú àwọn ọmọ tiẹ̀, ṣọ́ọ̀bù télọ̀ ẹ̀ ó ń ṣiṣẹ́ ń bẹ̀, ibi tó ń gbé náà palọ̀ ọ̀rá ń gbé bẹ̀, ó fọmọ yàrá yòókù rẹ́ǹtì. Ọmọ ọkọ ẹ̀ tó wà lẹ́yìnkùlé tóun ń gbé bẹ̀, òun sì ń gbé bẹ̀ o di wákàtí ìbẹ̀rẹ̀ ọkọ ẹ̀ tiẹ̀ máa ń bà torí ìwà tí yẹn ń wò kúrò lára ẹ̀. Nígbà tó jẹ́ ìyá bóyá lẹ́yìn ọdún 3 bí 4 wọ́n ní bàbá gbapòdà, ó ṣaláìsí, oníkálukú sì mẹ́tọ́ ẹ̀. Ó wá láti gbà yẹn òun ò bímọ míì sí mọ́ o, ọmọ òun 3 tó bí fún Azeez òun náà lòun gbé kiri. Ìgbà tó yá bẹ́ẹ̀ bàbá ló pe àwọn fámìlì ẹ̀ ní o, ó ṣàṣọ fáwọn ọmọ ẹ̀ wípé ọmọ 3 yẹn ọmọ Azeez ni o, Azeez ló bí wọn o, pé Azeez ló bí wọn, ká má béèrè bóyá ìṣẹ̀lẹ̀ àtọ̀wọn ò lè dánmọ́, Azeez ló ní wọn. Bọ́rọ̀ ṣe lọ nìyẹn. Dèní yìí àwọn tí ó bá mú súnmọ́ òun dáadáa ló máa mọ̀ wípé ọmọ yẹn ò ń ṣọmọ bàbá yẹn, bí àwọn ẹ̀gbọ́n ọkọ òun, àbúrò ọkọ òun. Ẹni tó tẹ̀ máa sábà sọ sórí yẹn síta fún àwọn èèyàn ni ẹ̀gbọ́n Azeez yẹn ọmọ bàbá tó wà lẹ́yìnkùlé. Bàbá ní kó má le gbàkigbà bá fi gbé bẹ́ẹ̀ òun lòun nílé lóun ń gbowó ilé o, bọ̀t yẹn ń tiẹ̀ yàrá kan tó ní kó padà dúró sí yẹn lò àwọn òsèré kúrò bẹ́ẹ̀ tójú èmi. Ó ní the guest kan tó rí, ó ní mọ́mí òun náà wọ́n sì kí o, mọ́mí òun náà ní stroke, ìyá òun ní stroke lòun fi lọ kọ́ ọmọ òun kúrò bẹ́ẹ̀, ìyá òun ní stroke ó sì gbára barabara, ìyá òun náà ráre tó fi kú ni o. Àwọn àbúrò òun nísìnyí wọ́n ti wà ókè, wọ́n ti fẹ́ yàwó, oníkálukú ti wà ókè. Àbọ̀mí rèé o, tó bá like story yìí ìjọ nítorí Olódùmarè èmi lọ́jọ́ ìbí mi o, so happy birthday to me.